Ọjọ́ tí aláró bá kú la máa ń mọ iye aṣọ tó rẹ̀. Bẹ́ẹ̀ náà ló sì jẹ́ pé ikú nìkan ni nǹkan pàtàkì tó máa ń sábà tú àṣírí ìkọ̀kọ̀ ẹ̀dá bí wọ́n bá lọ tán. Èyí lohun tó ṣẹlẹ̀ lẹ́yìn ìpapòdà àgbà òṣèré Dayọ̀ Adéwùnmí táwọn èèyàn ń pè ní Súlè Súèbèbè tó jáde láyé lọ́jọ́rú ọjọ́ 12 oṣù kẹfà ọdún yìí. Ìdí ni pé àwọn àṣírí tí ẹnikẹ́ni kò mọ̀ tẹ́lẹ̀ nípa bàbá náà ló ti ń tú jáde báyìí. Ọ̀kan nínú àwọn ọmọ bàbá Súèbèbè, Olúfẹ́mi Adéwùnmí, ṣàlàyé ọ̀rọ̀. Ó tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ bákan náà ló tú àwọn àṣírí ńláńlá nípa bí bàbá òun náà ṣe jẹ́, ìyẹn nípa arákùnrin òṣèrékùnrin tó dolóògbé náà. Ó ṣàlàyé pé ọdún 1998, ìyẹn ọdún 26 sẹ́yìn, lòun ti fi ojú kan bàbá òun gbẹ̀yìn kóun tó rí òkú rẹ̀ lọ́sẹ̀ tó kọjá nílùú Ìbàdàn. Olúfẹ́mi sọ pé ẹni tí kò bá gbọ́ ti ẹnu ẹ̀gà á sọ pé ẹyẹ oko ń pa á tó. Òun ni ọ̀rọ̀ náà. Ó lóun kì í ṣe ọmọkọ́mọ, ohun tó ṣẹlẹ̀ lòun sọ. Ó ní ẹ̀ṣẹ̀ kì í dédé ṣẹ́, bí ò bá nídìí obìnrin kì í jẹ́ kúmólú. Ó ṣàlàyé bí agídí ọkàn ṣe pọ̀ fún olóògbé Adéwùnmí tí ṣe bàbá rẹ̀. Ó ní bàbá òun jẹ́ nǹkan tó ní agídí tí kì í sì gbọ́, bẹ́ẹ̀ ni kì í gbà. Bí bàbá bá sọ pé báyìí lòun máa ṣe, bí ọ̀pọ̀ èèyàn bẹ́ẹ̀ gan ló ṣe máa ṣe. Ó ní bí bàbá òun ṣe bí àwọn ọmọ lọ́pọ̀ yanturu tí àwọn kò sì mọ ara àwọn tán, bẹ́ẹ̀ ni kò ṣe bìkítà bóyá àwọn kàwé tàbí àwọn ò kàwé. Ó ní kódà kò bìkítà bóyá àwọn jẹun tàbí mọ irú ìgbé ayé tí àwọn ń gbé. Ó ní ọ̀rọ̀ pọ̀ tóun fẹ́ tú síta o. Ìyàtọ̀ sí wípé bàbá bìkítà bóyá àwọn kàwé tàbí àwọn ò kàwé, bàbá kì í wá àwọn. Bí àwọn bá sì gbìyànjú láti wá, ọjọ́ tí àwọn bá fojú kanra ni ìjà bẹ́ sílẹ̀, tí agídí ọkàn ò sì ní gbà láyè láti bá wọn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ sí bàbá. Àlàyé Olúfẹ́mi Adéwùnmí tó jẹ́ ọmọ kẹta nínú àwọn ọmọ Súèbèbè, gẹ́gẹ́ bó ṣe sọ, ó ṣàlàyé pé òun ò fẹ́ fi orí gba ègún, bẹ́ẹ̀ òun ò fẹ́ ti ara bàbá òun ṣẹ Ọlọ́run. Ló fà á tóun fi yọjú sílùú Ìbàdàn láti rí òkú ẹ̀ àti láti tún wà níbi tí wọ́n ti fẹ́ ṣe ìsìnkú. Ó ní bí kì í bá ṣe bẹ́ẹ̀, òun kì bá má ti yọjú síbi òkú olóògbé náà. Ó ní tí òun bá ro ìwà tí bàbá yìí wù nígbà tó wà lórílẹ̀ alààyè, òun ò tiẹ̀ níyàwó dèpòdépò òun á wá síbi tí wọ́n ti fẹ́ sin. Bẹ́ẹ̀ òun ò ní kúrò nínú ilé kóun fi ọmọ sílẹ̀ àti ìyàwó kóun ó máa bọ̀ nílùú Ìbàdàn. Ó ní bàbá tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí tó jẹ́ bàbá òun, ó fi òun sílẹ̀ láì rí ọmọ pẹ̀lú ìyàwó fún ọ̀pọ̀lọpọ̀ ọdún, láì tiẹ̀ bìkítà bóyá òun kàwé tàbí òun ò kàwé tàbí nǹkan ti ṣòun. Ó ní kódà Ọlọ́run gan nínú ìwé mímọ́ àti gbogbo ẹ̀sìn kọ́ wa pé ká má ti ara àwọn òbí wa, ká má ti ara wọn ṣẹ Ọlọ́run. Ó ní bàbá òun bó ṣe jẹ́ gbajúgbajà òṣèré tó, kò sí kọ́bọ̀ tàbí èpìnì rẹ̀ nínú owó tí òun fi kàwé. Wọn ò mọ bí òun ṣe dàgbà, wọn ò mọ bí òun ṣe bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́, wọn ò mọ bí òun ṣe ń sùn, wọn ò mọ bí òun ṣe ń jẹ títí di ọjọ́ tí wọ́n jáde láyé. Ó ní kódà òun ò fojú kan bàbá òun títí tí wọ́n fi jáde láyé tàbí gbóhùn lẹ́nu wọn. Ó ní bẹ́ẹ̀ ni ó jẹ́ wípé kì í ṣe òun nìkan ni irú ẹ̀ ṣẹlẹ̀ sí. Ó ní bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ọ̀bọ ṣe ṣorí lọ́rọ̀ tó kan òun àti gbogbo àwọn ẹ̀gbọ́n tóun bá níwájú, bí wọ́n ṣe ṣe fún wọn náà nìyẹn. Ó ní bàbá Súlè Súèbèbè jẹ́ ẹnìkan tí kò náání ọmọ, tí kò sì náání ìyàwó, bẹ́ẹ̀ kò tọ́jú ọmọ, bẹ́ẹ̀ kò tọ́jú ìyàwó. Ó jẹ́ ẹnìkan tó fẹ́ràn fàájì àti ayé fàmílétè ntutọ́ ní jíjẹ. Tẹ́ ẹ̀ bá gbàgbé wípé lọ́dún 2023 ni bàbá Súlè Súèbèbè jáde síta láti wá rawọ́ ẹ̀bẹ̀ sáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sì bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀, wípé káwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fojú àánú wò wọ́n kí wọ́n sì dáríjì wọ́n lórí fọ́nrán kan tó ṣe àfihàn bí wọ́n ṣe gbé ìgbé ayé wọn nígbà tí wọ́n wà léwe, láwọn ìgbé ayé tó kù díẹ̀ káàtó àti àwọn ayé fàmílétè ntutọ́, ayé tí wọ́n ń jẹ bí ẹni ń jẹṣu. Ṣùgbọ́n nígbà tí bìrìkì náà yí lẹ́ka ètò ìlera ni bàbá Súlè Súèbèbè jáde
láti wá rawọ́ ẹ̀bẹ̀ sáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n gbárùkù fi ojú àánú wo àwọn, pèsè owó káwọn lè fi lọ tọ́jú ìlera wọn kó tó di wípé gbajúgbajà ìránṣẹ́ Ọlọ́run ìyẹn Gabriel Amusan tí gbogbo èèyàn mọ̀ sí Àgbàlá Gabriel dìde ìrànlọ́wọ́ láti rí i wípé wọ́n tún gba bàbá yìí pèsè ilé àti ètò owó fún ètò ìlera rẹ̀ kó tó di pé ọlọ́jọ́ mú lọ. Ọmọ olóògbé náà nínú àlàyé rẹ̀ ìyẹn Olúfẹ́mi Adéwùnmí ṣàlàyé síwájú wípé wọ́n bí bàbá náà bí ọmọ tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ kì í ṣe òun nìkan. Ó ní ọmọ níbi tí àwọn pọ̀ dé, àwọn kò mú ara wọn tán títí di bí a ṣe ń sọ̀rọ̀ yìí, gbogbo wọn kò dá ara wọn mọ̀, bẹ́ẹ̀ àwọn náà wọn ò dẹ̀ gbìyànjú láti so ọmọ náà pọ̀ kí wọ́n lè wà ní ìṣọ̀kan. Ó ní ọdún 1998 ni òun ti fojú kan bàbá òun gbẹ̀yìn. Ó ní pẹ̀lú ìgboyà àti ìdánilójú lòun fi ń fi gbogbo ẹnu sọ pé bàbá yìí kò mọ ẹnìkan pàtó nínú àwọn ọmọ tí òun bí. Ó ní kì í ṣe pé òun ò fẹ́ rí wọn o, òun gbìyànjú láti rí wọn dáadáa, òun sì pè wọ́n kí àwọn lè fojú rinjú. Ó ní níṣe ni bàbá yìí sọ wípé kóun má wá, òun ò fẹ́ rí òun. Ó ní ohun tó ṣokùnfà ọ̀rọ̀ gbọ́nmi sí omi òtó àti ìjà tó búrẹ́kẹ́ yìí kò ṣẹ̀yìn wípé òun ń bá wọn sọ ọ̀rọ̀ wípé àwọn ìgbé ayé kọ̀ọ̀kan ni wọ́n nílò láti jáwọ́ nínú àwọn ìwà yìí ní àwọn ìwà tó ń wù. Ó ní òótọ́ ọ̀rọ̀ sì rèé bí ìsọkúsọ ni. Ó ṣàlàyé pé òótọ́ yìí gan ló fà á tí òun àti bàbá òun lẹ́wọ̀n ò fi rẹ́ mọ́. Ó ní bákan náà òun gbìyànjú wípé kí gbogbo àwọn ọmọ tí wọ́n jẹ́ ọmọ bàbá yìí pátápátá kí wọ́n kóra jọ pọ̀, kí wọ́n wá ṣe àdúrà fún wọn, kí wọ́n sì súre fún gbogbo ọmọ kó lè jẹ́ wípé wọ́n ń ṣe àtúnṣe àwọn nǹkan èyí tó kù díẹ̀ káàtó tí wọ́n ti fi àìmọ̀kànmọ̀kàn bàjẹ́ kó tó di àkókò yìí. Ó ní ṣùgbọ́n wọn ò gbà torí wọ́n jẹ́ ọlọ́kàn líle àti alágídí. Ó ní torí èyí ni àwọn ò ṣe láǹfààní láti kórajọ pọ̀ títí tí bàbá náà fi gbèkuru jẹ lọ́wọ́ ẹbọra. Ó ní ó jẹ́ ohun ìyàlẹ́nu nígbà tí ó kù ọjọ́ méjì tí wọ́n máa kú tí wọ́n wá pe òun lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pé kí òun yọjú. Ó ní ó jẹ́ ohun ìyàlẹ́nu nítorí láti bí ọdún mélòó kan sẹ́yìn ni bàbá yìí kò ti gbé ìpè òun tàbí pe òun. Bí òun bá sì gbìyànjú láti fẹ́ lọ yọjú sí i, á ní kóun má wá. Ká má parọ́, arákùnrin náà ṣàlàyé wípé òun máa ń fi owó ránṣẹ́ sí bàbá òun gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ ojúṣe ọmọ láti tọ́jú òbí. Ó ní òun ò lè káyé ìgbà tí òun ti fi owó ránṣẹ́ sí bàbá yìí. Ó ní kódà ìyá òun ò gbọdọ̀ gbọ́ wípé òun fún bàbá òun lówó, níyẹn bàbá tí kò náání, bìkítà tàbí tọ́jú ọmọ. Ó ní níṣe ni ìyá yìí ó ṣeéṣe o kó gbé òun ṣépè. Ó ní ṣùgbọ́n gẹ́gẹ́ bí bàbá sí ọmọ àti ọmọ sí bàbá, òun fi owó ránṣẹ́ pàápàá láòkó ìgbà tí bàbá yìí wà lórí àkéte àárẹ̀. Ká má parọ́, Olúfẹ́mi Adéwùnmí ló fẹ́ẹ́ jọ bàbá yìí àfi bíi wípé bàbá náà pọ̀ọ́lẹ̀ ni. Ó ṣàlàyé pé bẹ́ẹ̀ gbogbo ibi tóun dé làwọn èèyàn máa ń sọ wípé òun gan lòun jọ bàbá yìí jù. Ó ní ṣùgbọ́n bàbá náà kọ̀ kò náání àwọn. Olúfẹ́mi Adéwùnmí, ọ̀kan lára àwọn ọmọkùnrin olóògbé Dayọ̀ Adéwùnmí, ẹni tọ́pọ̀ èèyàn mọ̀ sí Súlè Súèbèbè, sọ̀rọ̀ lórí ìròyìn kan tó ń káàkiri orí ayélujára wípé mọ̀lẹ́bí kọ̀ láti tẹ́wọ́ gba òkú òṣèré náà lọ́wọ́ pásítọ̀ Adémọ́lá Amusan tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Àgbàlá Gabriel. Olúfẹ́mi fìdí ẹ̀ múlẹ̀ pé ìròyìn òfegè làwọn èèyàn kàn ń gbé káàkiri pé ẹbí kò gba òkú Súèbèbè lọ́wọ́ Àgbàlá Gabriel. Ó ṣàlàyé pé òkú bàbá wọn ṣì wà ní mọ́ṣúárì nílé ìwòsàn nílùú Ìbàdàn nítorí wípé àwọn fẹ́ fi ọjọ́ sí òkú náà láti ṣe ètò ìsìnkú náà bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ó ní ẹnikẹ́ni kò kọ òkú sí gbajúgbajà Àgbàlá Gabriel lọ́wọ́ o. Ó ní nítorí tá a bá ní ká wò ó, òkú gbajúmọ̀ ni òkú bàbá yìí jẹ́, kò ń ṣe òkú táwọn kàn lè sáré lọ sin. Olúfẹ́mi tó jẹ́ àkọ́bí kẹta fún olóògbé ní ẹbí ti ṣetán láti ṣe ẹ̀yẹ ìkẹyìn fún àgbà òṣèré náà tó dolóògbé. Ó ṣàlàyé pé kódà ẹbí olóògbé náà ìyẹn ẹbí Adéwùnmí ti kéde pé ètò ìsìnkú àgbà òṣèré Súèbèbè yóò wáyé ní ọjọ́ Ẹtì, ọjọ́ 21 oṣù kẹfà yìí. Ọ̀gbẹ́ni Fẹ́mi Adéwùnmí tún fìdí ẹ̀ múlẹ̀ pé
ilé tí àwọn èèyàn dáwó jọ kọ́ nípasẹ̀ Àgbàlá Gabriel nílùú Ìbàdàn ni àwọn yóò lọ sin bàbá Suebebe sí ní ọjọ́ Àìkú. Ó fìdí ẹ̀ múlẹ̀ pé ọjọ́ Àìkú ni ìpàdé wáyé níbi tí àwọn mọ̀lẹ́bí ti jókòó pẹ̀lú olùṣọ́-àgùntàn ìyẹn pásítọ̀ Àgbàlá Gabriel tí wọ́n sì sọ wípé kí ni wọ́n rò bóyá ẹbí lè ṣe gẹ́gẹ́ bí ẹbí àti tí àwọn ọmọ olóògbé yóò ṣe nípa ti ètò ìsìnkú náà. Ni Àgbàlá Gabriel wá sọ pé kí wọ́n má ṣe ìyọnu àmọ́ àwọn nǹkan kan ó ní lóòótọ́ ni Àgbàlá Gabriel ní kí wọ́n má ṣe ìyọnu ṣùgbọ́n àwọn nǹkan kan wà tó jẹ́ ojútì fún èèyàn. Ó ní bí àpẹẹrẹ ẹ̀tọ́ àwọn ọmọ ni láti ra pósí tí wọ́n máa gbé bàbá àwọn sí láti gbé ilẹ̀ tí wọn yóò sin bàbá sí. Níbi ìpàdé yìí ni wọ́n ti fẹnukò pé àwọn máa ṣe òkú bàbá wọn ní ọjọ́ Ẹtì kí gbogbo rẹ̀ kúrò nílẹ̀. Ó ní ṣùgbọ́n ó jẹ́ ohun tó dùnni jọjọ wípé bàbá náà fi agídí ọkàn àti ìgbé ayé tó kù díẹ̀ káàtó da ọ̀pọ̀lọpọ̀ nǹkan rú tẹ́yìí sì jẹ́ ohun tó ń kọni lóminú àtomi òde. Ó ní di bí a ṣe ń sọ̀rọ̀ yìí àwọn ọmọ gan wọn ò dára wọn mọ̀ tán. Kódà bàbá yìí gan kò fẹ́ẹ̀ dàbẹ́ ní wípé ó fojú kan ọ̀pọ̀ àwọn ọmọ yìí kó tó di wípé wọ́n jáde láyé. Ó ní òun gẹ́gẹ́ bí èèyàn kan òun ti foríjì bàbá òun ṣùgbọ́n ṣá o ẹ̀kọ́ ńlá leléyìí jẹ́ fún àwọn tó kù láti rí i wípé wọ́n ṣe ilé wọn lọ́kàn nítorí pé ohun tá a bá ṣe sílẹ̀ làbọ̀ á bá. Top Farm Foods àwọn oúnjẹ tiwantiwa aṣaralóore. Top Farm Foods ń ṣaralóore. Yam flour ìyẹ̀fun iṣu gidi, unripe plantain flour èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ àgbagbà, beans flour èrè gbẹrẹfun, rice flour ìrẹsì oníyẹ̀fun tá a fi ń ro túwó, yellow pap ògì pupa onígbẹrẹfun, gàrí ìjẹ̀bú tó kan dáadáa tó fi dórí smoked catfish ẹja àrọ̀ gbígbẹ. Lábẹ́ ìmọ́tótó ni Top Farm ṣe gbogbo ẹ̀ ó sì ṣe déédéé ibikíbi lágbàáyé ló níwọ̀n jí wọn 1 kg 2 kg 5 kg. Top Farm Foods wọ́n wuyì wọ́n gbayì tó ń tí òun tẹ NAFDAC lára wọn. Bẹ́ẹ̀ sì ni 100% natural la ṣe gbogbo ẹ̀ jáde láti iléeṣẹ́ Top Farm Foods tó kalẹ̀ sí Industrial Development Center IDC Ibeshi Road Ikorodu Lagos Nigeria. Àwọn alágbàtà jákèjádò orílẹ̀-èdè Nigeria tó fi dórí àwọn African stores ilé ìtajà oúnjẹ ilẹ̀ wa lókè òkun ẹ pè 0706 216 6771 tàbí 0802 721 0222. Website www.tff.com.ng. Top Farm Foods. Think food. Think us. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín lóúnjẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yorùbá Gidi TV.